those days àti irinṣẹ́ o àtọ ẹni tó fẹ́ kọrin o àti gbogbo àwa band boys o the same motor lájọ máa wà. Mo rò pé ọdún mélòó la fẹ́ ṣe ká máa lùlù káàkiri. Oríṣiríṣi àwọn nǹkan láti risk ńgbà yẹn bí àìọ́ Ìkòyí ṣá láti lọ play ìgbà tá à ń bọ̀ ó lè dá wa lọ́nà. Àwọn owó tá a gbà ń bẹ̀ owó tá a pa ń bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kó àwọn èèyàn tó ń bá èèyàn ná wọ́n á tún sá padà gba ibòmíì ni. Ayé ò kí ń bá ládánwò ṣe o. A ti máa lo generator níbì kan kákan tiẹ̀ débòmíì kákan rí pé generator pọ̀ kò ṣiṣẹ́. Àwọn olórin kan wà àwọn side olórin kan wà tí mi ì fẹ́ mention ru type orin tiwọn tó jẹ́ wípé wọn ní listening here o wọ́n lè fọ́gi mọ́ọ̀yàn lórí ń bẹ̀ pé kí ló dé generator yóò ṣe ní ṣiṣẹ́ kí ló fágbó yẹn ẹlòmíì lè ní àbí iṣẹ́ ayé mi. Orúkọ mi ni Gbénga Owólabí ṣùgbọ́n Skylight ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí. Skylight yẹn orúkọ yẹn wáyé ní nǹkan bíi dábí 1997-98 àwọn ìrírí kan tá a ti rí òun ló wá bring about ìgbà tí ọ̀nà yẹn wá ń là ló bring about that Skylight pé ìmọ́lẹ̀ dé létà náà la tún wá ní iléeṣẹ́ làwa ní kó máa jẹ́ Skylight. Iṣẹ́ tí à ń ṣe gangan ni musical equipment la fi ń rent. Lóòótọ́ ìlú ni mò ń lù initially fún àwọn olórin pàápàá lábẹ́òkúta yìí. To mention few my own chairman gangan ni Ṣọlé Glorious nígbà yẹn. So àwọn olórin bíi Saki Messiah Lakeshad ọ̀dọ̀ wọn làwa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lomele kó tó di wípé àwa náà graduate síbi pa ń lùlù. First of all fún Ṣeun Abí then Ṣọlé Glorious Messiah àwọn Táyé ẹlẹ́sẹ̀ mẹ́ta anko so gbogbo wọn báyẹn náà láti lùlù fún rí. Mo rò pé ọdún mélòó la fẹ́ ṣe ká máa lùlù káàkiri ìgbà. Lóòótọ́ a lọ school so but a ní àǹfààní láti ríṣẹ́ gidi kan wọ̀ gbà yẹn. So bá a ṣe ń kó irinṣẹ́ yẹn kiri tá à ń rẹ́ǹtì irinṣẹ́ àwọn èèyàn bílíì pàwọ̀ onílù la lè mọ irinṣẹ́ tó dáa. So anytime tí àwọn onílù táwọn olórin bá fẹ́ kọrin wọ́n máa ń prefer káwa tá à ń lùlù ká choose irinṣẹ́ tó máa lò. So ìgbà yẹn lèmi náà ti ní interest lórí ọ̀rọ̀ pé ká tó irinṣẹ́ ká ní irinṣẹ́ ká ṣe gbogbo ẹ̀. So but ìjọ yẹn breakthrough kan dé ní alẹ́ ọjọ́ kan tí mo lọ bá Táyé ẹlẹ́sẹ̀ mẹ́ta lùlù ní Superfood. So ọ̀gbẹ́ni kan wá bẹ̀ níjọ́ yẹn gbé bèèlì owó dání. So bó ṣe bẹ̀rẹ̀ sí náwó yẹn fún mi nìyẹn ní 1998 to be precise. So bóyá náwó yẹn fún mi ó ṣàná bèèlì yẹn tán fún mi. Owó yẹn la fi wọ ẹgbẹ́ alájẹṣẹ́kù la fi gba owó jáde lèmi náà fi bẹ̀rẹ̀ bísínẹ́sì irinṣẹ́. Ìrírí wa nídìí iṣẹ́ ìlú ńgbà yẹn ni wípé à ń wò pé tá a bá ló máa pẹ́ tí ò bá pẹ́ ń kọ́ torí number one a lè lọ sí show nígbà míì kó jẹ́ wípé òru la máa bọ̀ nílé ọ̀dẹ́ lè mú wa oríṣiríṣi àwọn nǹkan láti risk ńgbà yẹn. Ìrírí táwa tún nígbà yẹn ni wípé ìlú làwa ń lù wọ́n máa believe pé àwa gbọ́dọ̀ pẹ̀lú àwọn tó máa bá wọn kó irinṣẹ́ sí mọ́tò. Nowadays ló fi jẹ́ wípé ká kó irinṣẹ́ nìṣó àwọn olórin máa charter mọ́tò tí wọ́n bá wà ní. But in those days àti irinṣẹ́ o àtọ ẹni tó fẹ́ kọrin o àti gbogbo àwa band boys o the same motor lájọ máa wà. So oríṣiríṣi la rí àti lọ òde rí àti lọ play fún chairman mi Ṣọlé Glorious yẹn àti lọ play fún Ọlọ́fínmuyì former governor of Ogun State military administrator ló ń pè wọ́n gbà yẹn. Wọ́n ṣe bíi birthday ní VIO Ìkòyí ṣá láti lọ play ìgbà tá à ń bọ̀ ó lè dá wa lọ́nà. Àwọn owó tá a gbà ń bẹ̀ owó tá a pa ń bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kó fọ́gi mọ́ wa lórúnkún gba gbogbo bàtà ẹsẹ̀ wa everything. So ìrírí ńlá báyẹn ló ṣẹlẹ̀ lọ́dún yẹn lọ́hùn. That was around 2001 or 2002. So ó lè ṣáà dá wa lọ́nà ṣá wọ́n gba gbogbo owó ọwọ́ wa Ọlọ́run ló kó ẹ̀mí wa yọ.
so oríṣiríṣi nǹkan báyẹn là ń rí ní òde eré. Ìgbà míì a ti lọ play rí tá a ti débẹ̀ lálẹ́ wọ́n ní a lè play o, kí ló dé? Wọ́n ní àkọ́bí ẹni tí wọ́n fẹ́ ṣòkú ẹ̀ ó kú, à ń láti padà lóru yẹn lọ́hùn. Èyí tá a switch sí tá à ń ṣe ń sìn ti lé ní kásá sọ pé it is now over 24 years tá a ti ń ṣe òwò irinṣẹ́ yìí. Òun náà ló gbà lọ torí nígbà tí mò ń ṣe ń lùlù yẹn mò ń ṣe irinṣẹ́ kò létà irinṣẹ́ yẹn gba òde ìlú lọ́wọ́ mi. À ń tẹ̀síwájú, ojoojúmọ́ ni technology tó ń dé sí i, bó ṣe ń lọ náà lọ́lọ́run fún wa ní opportunity láti tẹ̀lé. Torí nígbà táwa máa bẹ̀rẹ̀ bóyá 12 inches speakers láti bẹ̀rẹ̀ wọ́n pè ní Celestine gbà yẹn, so later ó di oní 15 inches, later ó di pé kinní, later ó di pé àwọn èèyàn ò fẹ́ recognize pé wọ́n ń lo building speakers mọ́, ó di ready made equipment. So thank God wípé we are able to move forward. Àtúntẹ̀lé náà bó ṣe ń lọ. Èèyàn ò bá try láti upgrade rẹ̀, láti update rẹ̀, àwọn èèyàn tó ń bá èèyàn ná wọ́n á tún sá padà gba ibòmíì ni. Ayé ò kí ń bá ládánwò ṣe o. Tó bá ń ṣe business kan tó o bá move with trend, with time, tó o bá update, wọ́n á fi ẹ́ lé. Ìbáàjọ́ ọmọ ìyá ẹ̀ ló ń kọrin nídìí irinṣẹ́, á wò pé ohun tó níyẹn ò bá tóun mú, ó máa fò sọ́dọ̀ ẹlòmíì. Oríṣiríṣi náà láti rí téèyàn bá ń ṣiṣẹ́ kan for over 20 years tí ó bá lóun ò rí ìrírí ń bẹ̀, ó ń parọ́ ni. So ìgbà míì a lè lọ sí play kákan tí ẹ̀dán àti máa lo generator níbì kan, kákan tí ẹ̀débò míì kákan rí pé generator pọ̀ kò ṣiṣẹ́. Àwọn míì nínú àwọn olórin ọ̀ àwọn celebrant wọ́n máa gbà fún wa wípé àwọn náà ò lè rí pé kò ṣiṣẹ́ kan máa gbé bọ̀. Ṣùgbọ́n àwọn olórin kan wà, àwọn side olórin kan wà tí mi ì fẹ́ mention irú type orin tiwọn tó jẹ́ wípé wọn ò ní listening ear o, wọ́n lè fọ́gi mọ́ọ̀yàn lórí ń bẹ̀ pé kí ló dé generator yóò ṣe ní ṣiṣẹ́, kí ló fágbó yẹn. Ẹlòmíì lè ní àbí iṣẹ́ ayé ni dóná, àwa ò believe nínú irú gbogbo nǹkan báyìí, àwa mọ̀ pé ó máa jẹ́ mechanical fault kan. So but ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrant or àwọn eléré wọn kì í fẹ́ gbà fún wa, but thank God wípé Ọlọ́run ò dojú tì wá rí, ọ̀nà àbáyọ máa ń là. Lóòótọ́ àwọn irinṣẹ́ tá à ń lò nínú àwọn nǹkan tá à ń ṣe main equipment tiwa kò ju bí àwọn mixer, speakers, àwọn equalizers, so slave amplifiers, so àwọn irinṣẹ́ tá à ń lò nìyẹn. So láì dẹ̀ sí àpapọ̀ gbogbo ẹ̀ eré ò lè ṣe. So torí ẹni tó máa kọrin tó bá wọlé sórí mixer á jáde nínú speaker lọ́hùn. So bí òyìnbó ṣe tó papọ̀ nìyẹn, bẹ́ẹ̀ náà làwa náà dẹ̀ ṣe ń ṣe. O fẹ́ to speaker papọ̀, o fẹ́ kan speaker nǹkan báyẹn, gbogbo ẹ̀ là ń ṣe ń bì báyìí, and a máa ń bá àwọn èèyàn ra irinṣẹ́. Tẹ́ bá fẹ́ pè ní 080 339 60813 or 080 20 580 588. The first MTN yẹn ni WhatsApp number mi. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.